Oye olólùfẹ́ mi, ẹ sì káàbọ̀ sí ti ìdánilẹ́kọ̀ọ́ àkọ́tún ní. Fáwọn tó wọ́n mi ní ìgbà àkọ́kọ́ àti fáwọn tó sì máa wọ́n mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. Orúkọ tèmi ní Omidan Ọ̀ṣíkútọ́yíwálé Elizabeth. Ó dẹ̀ kí n káàbọ̀ sí oṣù tuntun oṣù kẹrin tó jẹ́ oṣù ọjọ́ ìbí mi. Fáwọn tó sì máa wo fídíò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa kó ohun tí à ń kọ́ tẹ́lẹ̀ ní ìtọ́dọ̀wé ṣùgbọ́n a máa mú ìdánidúró ráńpẹ́ bá ìtọ́dọ̀wé. Ohun tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò lé lórí ni ọ̀rọ̀ àrọ́pò orúkọ kí tó tẹ̀síwájú fẹ́ ṣàlàyé fún wa pé gẹ́gẹ́ ká tó ní ìgbàlódé láti ní ìṣèbáyé ká tó ní ìgbàlódé láti ní kíni látó ní ìgbàlódé láti ní ìwáṣẹ̀ ká tó ní ọ̀làjú bẹ́ẹ̀ ni kọ́làjú tó súyọ kó tó jẹyọ láàrin wa láti ní kíni àti ní àdáyébá àti ní àbáláyé àti ní bí a ṣe ń ṣe láwùjọ Yorùbá àti ní abá ṣe ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá àti ní àwọn àṣà wa àti ní àwọn ìṣe wa àti ní ìsọ wa bẹ́ẹ̀ ni bí a ṣe ń sọ̀rọ̀ bí a ṣe ń fọhùn bí a ṣe ń ṣe àwọn nǹkan tiwa àwọn gbólóhùn tiwa ohun tí a fẹ́ ṣàgbéyẹ̀wò lé lórí ni kí ni ọ̀rọ̀ àrọ́pò orúkọ èyí tí àwọn elédè Gẹ̀ẹ́sì a máa pè ní pronoun kí ni à ń pè ní ọ̀rọ̀ àrọ́pò orúkọ ọ̀rọ̀ àrọ́pò orúkọ ni àwọn ọ̀rọ̀ èyí tó rọ́pò orúkọ bẹ́ẹ̀ ni níbi tó rọ orúkọ bá ti wà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ orúkọ bá ti wà èyí ni àwọn ọ̀rọ̀ yìí máa ṣe kí ni wọ́n máa rọ́pò orúkọ bẹ́ẹ̀ ni tí a kò bá fẹ́ dárúkọ ọ̀rọ̀ orúkọ bí a kò fẹ́ dárúkọ orúkọ ènìyàn orúkọ ẹranko orúkọ ohun tí kò nẹ́mìí àbí àwọn àbúrò a máa ṣe kí ni a máa ń ṣàmúlò ọ̀wọ́n ọ̀rọ̀ àrọ́pò orúkọ yìí àwọn àrọ́pò orúkọ yìí náà a ṣe kí ni a pín wọn sọ́nà méjì a ní ẹyọ àti ọ̀pọ̀ ẹyọ àti ọ̀pọ̀ ẹyọ èyí tí àwọn elédè Gẹ̀ẹ́sì a máa pè ní singular ọ̀pọ̀ èyí tí àwọn elédè Gẹ̀ẹ́sì a máa pè ní plural lábẹ́ ẹyọ àti ọ̀pọ̀ yìí a ní kíni a ní ẹni kíní ẹyọ ẹni kejì ẹyọ ẹni kẹta ẹyọ ẹni kíní ẹyọ tó jẹ́ first person singular second person singular third person singular mo wá bá sí ọ̀dọ̀ ọ̀pọ̀ a ní ẹni kíní ọ̀pọ̀ ẹni kejì ọ̀pọ̀ ẹni kẹta ọ̀pọ̀ èyí tó ń pè ní first person plural second person plural and third person what plural a ní lábẹ́ ẹni kíní ohun tí mo kọ́ kí tó tẹ̀síwájú fún wa ṣe ti ní àwọn orúfẹ́ ọ̀rọ̀ àrọ́pò tí mo kọ́ tó ojú pátákó wọ́n jẹ́ àwọn orúkọ tó lágbára tó lè dá dúró fún wọn they are strong pronouns they can stand on their wọ́n lè dá dúró fúnra wọn láì ṣe pé a lò wọ́n nínú gbólóhùn tàbí a lò wọ́n pọ̀ mọ́ ọ̀rọ̀ ìṣe ṣe máa pẹ́ àwọn ọ̀rọ̀ ìṣe ó ṣe pàtàkì òun ní kókó gbólóhùn ó ṣe kókó nínú gbólóhùn láì sí ọ̀rọ̀ ìṣe gbólóhùn ò lè ṣe kí ni kò lè ní ìtumọ̀ ṣùgbọ́n irúfẹ́ àwọn ọ̀rọ̀pọ̀ orúkọ wọ́n ṣe kí ni wọ́n lágbára they can stand on their own wọ́n fẹ́ farajọ ọ̀rọ̀ ìṣe náà wọ́n lè dá dúró fún wọn láì ṣe pé a lò wọ́n nínú gbólóhùn tàbí kí ni nínú kí ni pẹ̀lú ọ̀rọ̀ ìṣe kí ni a pè ní gbólóhùn ni kí ni àwọn àtòjọ ọ̀rọ̀ àmọ̀rọ̀ bí àwa tù wọ́n jọ wọ́n ṣe pé ó wá ní ìtumọ̀ yálà pé kí ni a sọ tàbí ṣe kí ni a ṣe àkọsílẹ̀ rẹ̀ sínú ìwé irúfẹ́ àwọn ọ̀rọ̀ ìṣe síwájú sínú irúfẹ́ àwọn àrọ́pò orúkọ wọ́n ṣe kíni wọ́n lè ṣe kíni wọ́n tún máa ń mú ọ̀rọ̀ orúkọ náà dání bẹ́ẹ̀ ni they still wọ́n máa ń ṣe àjùmọ̀ rẹ̀ wọ́n máa ń jọ rìn pẹ̀lú ọ̀rọ̀ orúkọ náà nígbà mìíràn wọ́n ṣe lè dá dúró fúnra wọn they are strong pronouns wọ́n lè dá dúró fúnra wọn wọ́n ṣe lè dá dúró fúnra wọn náà wọ́n ṣe kíni nígbà mìíràn náà wọ́n tún lè ṣe kíni wọ́n tó bá tiẹ̀ rọ́pò ọ̀rọ̀ orúkọ náà nígbà mìíràn wọ́n tún lè ṣe kíni wọ́n tún máa mú ọ̀rọ̀ orúkọ náà dání fúnra wọn a ní ẹnì kíni á jẹ́ èmi bẹ́ẹ̀ ni síwájú sínú kí tó tẹ̀síwájú ní ọ̀rọ̀ àrọ́pò èdè Yorùbá bẹ́ẹ̀ ni ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí èdè Gẹ̀ẹ́sì ní ọ̀rọ̀ àrọ́pò èdè Gẹ̀ẹ́sì that is the English pronouns the pronouns in English wọ́n máa ń ṣàfihàn kọ́kọ́ ìyàtọ̀ méjì wà nínú ọ̀rọ̀ àrọ́pò orúkọ Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì ọ̀rọ̀ àrọ́pò orúkọ èdè Gẹ̀ẹ́sì ó kọ́ máa ṣe kí ni wọ́n máa ń ṣàfihàn ohun tí a lè lò ọ̀rọ̀ àrọ́pò orúkọ fún ọkùnrin àti tóbìnrin bẹ́ẹ̀ ni they used to identify genders that this is the type of pronoun we are going to use for a male and this is the type of pronoun that we are going to use for a female wọ́n máa ń ṣàfihàn irú ọ̀rọ̀ àrọ́pò tá a lè lò fún ọkùnrin tàbí obìnrin ṣùgbọ́n ní ọ̀rọ̀ àrọ́pò ti èdè Yorùbá a kì í ṣàfihàn bẹ́ẹ̀ ni kò kì í ṣàfihàn it doesn't signify genders but ohun tó yàtọ̀ ni pé ọ̀rọ̀ àrọ́pò orúkọ èdè Yorùbá máa ń ṣàfihàn àpọ́nlé bẹ́ẹ̀ ni a máa ṣe ìbọ̀wọ̀ fágbà ní èdè Yorùbá ni bá ṣe lè bá gbà lè sọ̀rọ̀ ó yàtọ̀ sí bá ṣe lè bá ọmọdé sọ̀rọ̀ the way we can talk to an adult is different from the way we can talk to a young child or your mate ọ̀rọ̀ tá lè lò jálà kó jẹ́ ọ̀rọ̀ àrọ́pò orúkọ ṣùgbọ́n ọ̀rọ̀ tá lè lò fún àgbàlagbà ó máa yàtọ̀ sí ọ̀rọ̀ tí a lè lò fún kí ẹni tó jẹ́ ẹgbẹ́ àbẹni tó ṣe tó kéré jù lórí pé ọ̀rọ̀ Yorùbá sọ pé
ẹni tó bá ṣe kíni ẹni tó bá jù ní lọ ó lè jù léyìn ó lè jù ní ìlú bẹ́ẹ̀ ni ó jù fa léyìn ọ̀lọ́ nítorí pé kíni ọ̀rọ̀ arọ́pò Yorùbá kò ń ṣàfihàn pé eléyìí a lè lò fọkùnrin o eléyìí a lè lò fóbìnrin o eléyìí a lè lò fákọ eléyìí a lè lò fábo ṣùgbọ́n ó máa ṣàfihàn pé èyí o tó bá fẹ́ bá àgbàlagbà sọ ọ̀rọ̀ yìí ló máa yá lò ọ̀rọ̀ yìí ló máa ṣàmúlò tó bá fẹ́ bá ẹgbẹ́ sọ ọ̀rọ̀ yìí ló máa ṣàmúlò ṣùgbọ́n ní èdè Gẹ̀ẹ́sì kò sí yẹn ṣùgbọ́n ó máa ń ṣàfihàn pé eléyìí a máa lò fọkùnrin èyí a máa lò fóbìnrin ní ti ẹni kìíní láti the first person single a ní èmi a jẹ́ I tàbí me ní èdè Gẹ̀ẹ́sì èyí tó ń pè ní I tàbí me ní èdè Gẹ̀ẹ́sì wọ́n ní I tàbí me bẹ́ẹ̀ ni àwọn ní ẹnì kejì bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ pírìsì èmi Yéwándé I Yéwándé ẹ mọ̀ pé mo ti sọ tẹ́lẹ̀ pé irúfẹ́ àwọn ọ̀rọ̀ arọ́pò tí mo kọ ẹ̀ wọ́n máa ń ṣàmúlò ọ̀rọ̀ orúkọ náà nígbà mìíràn bẹ́ẹ̀ ni I Yéwándé èmi Yéwándé I Yéwándé tó bá wọlé tó wá ní ta ló jẹ ìrẹsì èmi tí mo sọ yìí kò mọ́rọ̀ ìṣe dání àlọ́ nínú gbólóhùn ṣùgbọ́n kí ni ó ti ìdáhùn tí mo fún ẹni tó ṣe ìbéèrè ó ti ṣe kí ni ó ti ní ìtumọ̀ ta ló gbálẹ̀ èmi mi I àwọn bọ́ sórí ẹnì kejì that is ìwọ you tá bá pé méjì tèmi bá jẹ́ ẹnì kíní ẹni tó bá dúró tì mí ní bíbá ó ṣe kíni ó jẹ́ kíni ẹnì kejì ìwọ that is you ṣùgbọ́n ẹnì kejì yìí ó ní kankan nínú ìwọ yìí ẹnìkan ni ṣùgbọ́n tí wọ́n fẹ́ lo ẹnì kejì tó jẹ́ ìwọ lédè Gẹ̀ẹ́sì you ó gbọ́dọ̀ jẹ́ ẹgbẹ́ mi then the person has to be your mate or ó kéré sí ẹ ó ti sọ fún yín pé ó ní ohun tí à ń lò bẹ́ẹ̀ ọ̀rọ̀ arọ́pò orúkọ tí à ń lò fún àgbàlagbà ó yàtọ̀ sí ọ̀rọ̀ arọ́pò orúkọ tí à ń lò fún ọmọdé ìwọ you tí wọ́n fẹ́ bọ́ ọ̀rẹ́ mi sọ̀rọ̀ máa ní ìwọ Ọlágídí you are strong you are stubborn ìwọ àti Báyọ̀ you and Báyọ̀ ìwọ you tó jẹ́ pé mo ní ohun tí kò lẹ́mìí náà like I have my phone with me tó jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ìwọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ò ní gbẹ̀mí mi you this phone you won't unalive me ìwọ you ẹ mọ̀ pé ohun èlò ni kò lè fún mi lésì ṣùgbọ́n ó fún mi lésì ni pé kó máa ṣiṣẹ́ jáde fún mi bòdè ń bá wí pé gẹ́gẹ́ bí ẹnì kejì mi pé kí ni kò ní gbẹ̀mí mi ìwọ fún mi kò ní gbẹ̀mí mi you this phone you won't unalive me tó bá jẹ́ pé mo ní ọ̀sìn ní ẹran ọ̀sìn pé ìwọ ajá yìí ó yá ọ̀lẹ you this dog you are lazy báwo jẹ́ pé àgbàlagbà lẹ́fẹ́ bá sọ̀rọ̀ you want to talk to an adult a gbọ́dọ̀ máa ṣàpọ́nlé ni a máa ń bọ̀wọ̀ fágbà ní èdè Yorùbá ni ní àṣà Yorùbá ni ní ìṣesí ní ìhùwàsí ní gbogbo ọ̀nà a tún gbé wọn nínú ẹ̀kọ́ èdè Yorùbá a máa ń ṣe bọ̀wọ̀ fágbà ni bá jẹ́ pé a fẹ́ ṣe ìbọ̀wọ̀ fágbà ni a máa ṣe pé kí ni ẹ̀yin one adult àgbàlagbà ẹni tó jù yàn lọ adult one adult a máa sọ pé kí ni ẹ̀yin ni àǹtí mi ẹ̀yin lẹ̀gbọ́n mi you are my older sister you are my older one ẹ̀yin mo pé ẹ máa wò pé ẹnì kejì ní abẹ́ ọ̀pọ̀ ó pọ̀ yìí sílẹ̀ àmọ́ lẹ́yìn ìgbà yẹn a máa ní ẹ̀yin you àgbàlagbà irúfẹ́ ẹ̀yin yìí ó wà fún kí ni àgbàlagbà and that is adult just one ṣètìlí ìwọ yìí ó wà fún kí ni peers that is your peers àwọn ẹgbẹ́ rẹ àbáwọn tó bá ṣe kí ni ẹgbẹ́ àbáwọn tó bá kéré sí ẹ àbáwọn tó bá kéré sí ẹ ṣe wá rí ẹnì kejì tó jẹ́ ẹnìkan ẹgbẹ́ mo kọ adult àgbà kan ẹnì kejì ò túmọ̀ sí pé kó jẹ́ èèyàn méjì ó jẹ́ second person tàbá pé méje ó dàbí ìbejì ọmọ méjì ẹnì kiri Táyé ẹ̀kan wọ́n ní Kẹ́hìndé lẹ́gbọ̀n Táyé láàbúrò bó ṣe rí náà nìyẹn ẹnì kejì ò túmọ̀ sí pé èèyàn méjì ó túmọ̀ sí pé èèyàn méjì wọ́n jọ ń ta kò túmọ̀ sí pé èèyàn méjì ó signify èèyàn méjì pé wọ́n jọ wà no èèyàn méjì ó signify pé èèyàn méjì bó ṣùgbọ́n ó signify pé èèyàn méjì wọ́n jọ ṣe kí ni wọ́n jọ ní àsọ wọ́n jọ sọ̀rọ̀ lọ́wọ́ ẹnìkan á jẹ́ ẹnìkíní ìkejì náà ṣe kí ni á jẹ́ ìkejì wọn ìwọ Ṣọlá Ọlágídí òun bá yẹn sọ̀rọ̀ yálà kó jórí fóònù àbọ̀n tá ìbẹ́dẹ̀ sí ìwọ Ṣọlá Ọlágídí wọ́n bá yẹ pé a fẹ́ bá
àgbàlá sọ̀rọ̀ tó jẹ́ ẹnì kejì wa a máa lo ẹ̀yin àgbà. Adult, not adult. One person. Ẹ ti pé méjì ṣùgbọ́n ẹnì kejì ẹ jẹ́ àgbàlagbà ẹ̀yin ló máa lò. Wọ́n tó jẹ́ pé ẹgbẹ́ ẹ ni àbójúwọn abẹ̀mí wà ló kí ni ìwọ. Àwọn bọ́ sórí ẹnì kẹta yìí á jẹ́ òun. Ṣé ti rí fún ẹnì kẹta yìí ó ṣe àpapọ̀ ẹnì kíní àti ẹnì kejì one. Ẹ máa wá sọ̀rọ̀ nípa ẹnì kẹta yìí. Ẹnì kíní àti ẹnì kejì ẹ jọ sọ̀rọ̀ nípa ẹnì kẹta yìí. Yálà kẹ́ni kẹta yìí ó wà ń bẹ̀ o àbí kò sí bẹ̀ o. Ẹnì kíní one person. Ẹnì kejì náà ẹnì kejì ó ti plus this plus ó ti jẹ́ méjì. Ẹ wá jọ sọ̀rọ̀ nípa ẹnì kẹta. Yálà kẹ́ni yẹn wà ń bẹ̀ o àbí kó má sí bẹ̀ o. Èèyàn méjì ń dúró. Wọ́n jọ sọ sí ní ẹ bá ń tàkùrọ̀sọ. Ẹ ṣáà máa sọ̀rọ̀ yá kẹ́ máa sọ̀rọ̀ ara yín àbí kẹ́ máa sọ̀rọ̀ ẹnìkan àbí kẹ́ máa sọ̀rọ̀ ohun kọ̀ọ̀kan. Ẹni tẹ́ wá ń sọ̀rọ̀ yẹn àbí ohun tẹ́ wá ń sọ̀rọ̀ àwa jẹ́ ogun. Wọ́n máa láìkì irun orí ẹ̀ ìta ló bẹ̀rẹ̀ ṣe òun ni ẹni ẹ lè wà lórí ìdúgbò náà òun ni ọ̀rẹ́ mi ọ̀lẹ òun ló bá mi ṣe. Ta ló bẹ́ẹ̀ káṣọ wọlé òun ẹni ẹ lè wà lórí ìdúgbò náà òun ló bá mi káṣọ wọlé bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀ òun. Ẹnìkan béèrè lọ́wọ́ ẹ̀ ẹnìkan wà níbí sìn ká ní ẹnìkan wà mí ó ń béèrè lọ́wọ́ mi pé ta ló bá mi káṣọ wọlé ta ló bẹ́ẹ̀ káṣọ wọlé òun ni wo ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ohun tí mo sọ yìí ó ti dúró fún kí ẹnì kẹta mi fẹ́ dárúkọ ẹ̀ òun lè dá òun ṣọlá ló bá mi òun ẹ bá mi dúpẹ́ lọ́wọ́. Ní èdè Gẹ̀ẹ́sì who helped you pack your clothes? It did o. Ìyẹn ó ti signify pé ọkùnrin ni. Tábà wá ní she did she helped me. Ó signify pé kí ni Tábà wá ní it lè sọ o lè ní ẹran ọ̀sìn nílé àbí o lè ní robot nínú kó bẹ́ẹ̀ káṣọ ó kù sí ẹ lọ́wọ́. Ṣùgbọ́n ní èdè Yorùbá òun yìí ẹni tó ń bá sọ̀rọ̀ á ti mọ̀ pé bóyá ọkùnrin ló ń bá sọ̀rọ̀ ló ń ṣe ìtọ́ka sí ẹ tàbí obìnrin. Òun ló bá mi káṣọ wọlé òun. Àwọn akọ́ sí ohun yìí náà ó dàbí ìwọ náà. Ṣé tí ní irúfẹ́ ohun yìí náà ó lè lò fún ẹni tó bá kéré sí ẹ àbí ẹni tó bá jẹ́ ẹgbẹ́ ẹ. The person that is younger than you or your age mate. Ó lè lò fún àgbàlagbà o. Mo ti sọ fún ọ ní bí a ṣe ń bá àgbàlagbà sọ̀rọ̀ ní èdè Yorùbá òun. Èdè Gẹ̀ẹ́sì ló lè ṣe gbogbo àwọn ohun yẹn. Pé ohun tó bá lò fún àgbàlagbà náà ló ń lò fún ọmọdé. Rárá kò rí bẹ́ẹ̀ lédè Yorùbá. A ní òun. Ẹni tó bá kéré sí ẹ, that is your peers, that is your age mate or anybody younger than you òun. Tó bá wá fẹ́ lò náà bí ṣe yá ilé náà òun tó jẹ́ pé bóyá ìyá ẹ̀ ló bá bàbá ẹ̀ ló bẹ̀ káṣọ wọlé àbí àǹtí ẹ̀ àbí ẹni tó bá ju ẹ̀ lọ tó bẹ̀ ṣe kọ́ tá ló bẹ̀ káṣọ wọlé àwọn ló bá mi káṣọ wọlé she did àwọn máa wá ya àwọn ò lè sọ pé òun fún àgbàlagbà tó jẹ́ ẹnì kẹta àwọn ló bá mi káṣọ wọlé ẹ ṣe àwọn that is an adult àgbàlagbà adult just one person adult. Gbogbo ohun tó wà lábẹ́ yìí ta fẹ́ bá báyọ̀ sọ̀rọ̀ ẹjọ́ ó gbúdọ̀ jẹ́ ẹnìkan ó gbúdọ̀ máa ṣàfihàn ẹnìkan. Èmi ìdáhùn ẹ̀ṣẹ̀ ni pé ẹnìkan ni bàtà fẹ́ bá ẹnìkejì náà sọ̀rọ̀ ìwọ ẹnìkan náà just ẹyọ péré ó jẹ́ ìwọ ọ̀rẹ́ mi you my friend just one ẹnìkejì lójú ọ̀rẹ́ mi kì í ṣe pé wọ́n pé méjì tó wà lórí ìdúró á jẹ́ ẹnìkẹta náà ẹ pé méjì ṣùgbọ́n ẹ ń sọ̀rọ̀ ẹnìkan àbí ẹ ń ṣe ìtọ́ka sí ohun kan àbí àgbàlagbà kan bá dé kó àgbàlagbà la fẹ́ wà lọ́wọ́ ní àwọn adults àwọn ló bá mi káṣọ wọlé ta ló ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún àwọn ló ra fún mi o àwọn bàdàbà yìí bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ bá kọ́ sọ fún yín pé ọ̀rọ̀ arọ́pò orúkọ yìí tó wà lórí pátákó wọ́n dá dúró wọ́n máa ń mú ìtumọ̀ wọn dání yálà àlò nínú gbólóhùn tàbí àlò pọ̀ mọ́rọ̀ ìṣe they can stand on their own and they are very very strong they lay emphasis on their meaning they are very strong that is the type of pronouns they have. A ní àwọn ọ̀rọ̀ arọ́pò orúkọ ọ̀kan tẹ́ pé wọ́n lè dá dúró
àfi tá bá lò wọ́n nínú gbólóhùn àwọn tá bá ti ń tẹ̀síwájú àwọn máa ṣe àwọn yẹn irúfẹ́ àwọn orúkọ ìkúrò wọn ò tẹ̀ ní ìtumọ̀ àfi tá bá lò wọ́n nínú gbólóhùn àwọn máa tẹ̀síwájú àwọn tá bá ti ń tẹ̀síwájú nínú ètò ìdánilẹ́kọ̀ọ́ àwọn máa mọ irúfẹ́ àwọn orúkọ yẹn a ti wá sí ètò ìdánidúró fún ẹ̀kọ́ wa fún tòní tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa bọ́ sí orí ọ̀pọ̀ lẹ́yìn àṣà máa mú àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan fún wa fáwọn tó máa ń tẹ̀ka ìfẹ́ sí mi tó sì máa ń kí mi nílé lẹ́kọ̀ọ́ ẹ ṣé gidi gan ni Olódùmarè yóò nífẹ̀ẹ́ yóò sì máa tẹ̀ka ìfẹ́ sí mi fáwọn tó sì ń wò mí nílé lẹ́kọ̀ọ́ tó sì máa ń kí mi ẹ ṣé gan Olódùmarè yóò kún ẹ̀yin ilé yóò sì máa kí ẹ̀yin náà yóò sì máa daṣọ ìbò yìí àti wá ṣètò aṣọ ìyìbò yìí àti wá ṣètò ìdánidúró fún ẹ̀kọ́ wa tòní ẹ ṣé gidi gan ni àwọn máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ orúkọ mi ò yí padà àfi tí bá máa ṣègbéyàwó lọ́sẹ̀ tó ń lọ orúkọ tèmi ni Omidan Ọ̀ṣẹ́pẹ̀tọ̀ Yéwándé Elizabeth ẹ ṣé o ó dàbọ̀.